DamJTV lórí YouTube lójoojúmọ́ nígbàkúgbà subscribe sórí kẹ́ríran wò. a ò ní fojú wa rí tí ò dáa. tá a bá fẹ́ wo múvì tàbí mísíkà tó jáde tó halẹ̀ tó mẹlẹ̀ títì tó stand out yàtọ̀ lórí YouTube DamJTV ni ẹ kílíkì sórí ẹ̀ lórí YouTube kẹ́ ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ àwa kì í ṣe ṣá don't ever doubt it. síbẹ̀ confam làwọn iṣẹ́ tó ń jáde lórí ìkànnì DamJTV ó máa ń tẹ́kì gan ni. múvì lẹ fẹ́ wò ní tàbí fíìsìdì olórin ńláńlá bíi Life Olúwayé K1 The Ultimate tó ẹ máa wọn múvì tá a gbé jáde báyìí bíi ọmọ olùṣọ́ ìyá àgàn ìbínú èrèlú ọmọ ọgbọ́n kákàdí ẹ̀ka dákẹ́ ni lórí ìkànnì wa DamJTV bó ṣe ń lọ là ń tẹ̀lé ẹ ó máa gbádùn wa yàtọ̀ ẹ gbà bẹ́ẹ̀. DamJTV lórí YouTube lójoojúmọ́ nígbàkúgbà subscribe sórí kẹ́ríran wò.